Africa Content TV. Ọba ṣògùn àbá òun ọ̀káyé. Ọba ní ọ̀kadì wọn gbogbo àwọn ọlọ́tẹ̀ tí wọ́n fẹ́ bá ṣọ̀tá. Ọjọ́ èrè fẹ́ẹ̀fẹ́ yìí bíbí ìbímọ yá. Àbáyé nílà adé o àbáyé èmi adé àgàlámà wọn lòdì òrìṣà ìṣọ̀dà nílùú lókòlù. Ẹlẹ́gbára nìkan èmi lòdì ibẹ̀ òbí èrò ní omi sí ọ̀làdé ọ̀làrọ̀ paramẹ́jẹ. Ó ti ní ọ̀la kì í rí bẹ́ẹ̀ nínú babaláwo nípa ọ̀rọ̀ ọ̀run. Ogórin mírímí ńlá fókò ogórin ìrìnrìn láfóró kí olúwo gbogbo ogún kí ojúbọ̀nà gbogbo àgbàlá títí ogún ọdún òní ọmọ gbogbo ìdílé àmọ́ pa lórí. Títí ọmọ ọdún òní ọmọ àgbàlàmàgbò lọ́yọ̀ kí ìbẹ̀lọ́rùn títí ẹ̀dá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún òní ọmọ àgbàlàmàgbò ogun sasara gíságísá. Àyíká fún wọn nílé àfàdán níbi tí wọ́n gbọ́ tí wọ́n tó ń bá ìpèrè lọ. Ìyókù ní òbí Ọ̀yọ́ ajé wẹ́rẹ́wẹ́rẹ́ là ní bèrè àwa kìí kúrò ní òbí Ọ̀yọ́. Gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ ìlà wà ní ojú òbí Ọ̀yọ́ ọ̀hún nílà lóṣù rà ìfábọ́ lóṣù rà Ifá ní nígbà lóṣù rà ó ní níbo ni mo ti rí onímọ̀rí nílé oníṣòfin ọ̀sán ṣàgbádẹ́rẹ́ ń bá wọn kápó ó sì àbẹ̀rẹ̀ ń bá wọn káwọ́ àkóṣíjú àbá àmì ọ̀tún òun ọba jẹ́ àṣùbẹ̀rẹ̀ ní gbogbo. Òkòṣíjú abára ní òsì ogun ẹ̀yọ́ jẹ́ àṣùbẹ̀rẹ̀ ní mòókò òkòṣíjú màrímàrí ọ̀nà kóró kànga ogun ìjẹ̀bú jẹ́ àṣùbẹ̀rẹ̀ ní mọ̀sùn ọ̀pá ara. Ọ̀dọ́dọ̀ kí wọ́n súré kí wọ́n lọ ìpèrú túnmọ̀ àyà àtọ̀dẹ̀rẹ̀ tó wá nínú ilé. Wọ́n tó gbé abọ́gbọ́n ogun ti sá lọ òkè ọ̀rọ̀ wọ́n sọ pé bẹ́ẹ̀ ni wọ́n rẹ́sẹ̀ sá ọ̀rọ̀ àgbègbè kórìíra. Àwọn ilé ọba lóde Ọ̀yọ́ nípa fún ọba lóde Ọ̀yọ́ níjọ́ tó lò wọ́n do ilé bàbá òun. Ọwọ́ amóyèrá olóyè ọ̀wọ́ adé amóyèrá olóyè àjòyè. Ọ̀wọ́ adé kó lóyè ìlà ara lóyè.
kí bàbá wa Ìbọ́lá Awádé Akọ́kọ́lá ìdílé o lọ́wọ́ ajẹ́kẹ́ ẹgbẹ́ fún wa ẹ̀ẹ́fẹ́ ní ogún tí ẹ̀ẹ́gbọ́n bí ogún tí ẹ̀ẹ́gbọ́n bí àgbà fún fún oúnjẹ bí ọ̀rọ̀ àwọn oúnjẹ gẹ̀gẹ̀ bí òkú lórí ti àjọyọ̀ náà ṣe ìwúyè Aláàfin náà ọpẹ́ lọ́wọ́ ní fún ọmọ ńlá tẹ́kọ́ ayé ó dalẹ́ o àkọ̀rí yìí bá kí àwọn Ọ̀yọ́mèsì wọ́n dúró tọkàntọkàn ọpẹ́ lọ́wọ́ ní ẹkún gbogbo lọ́wọ́ ìgbàdàgbà ní jẹ́ kí àwọn aláwo tó wà ní gbogbo ìná ẹ̀ṣẹ́ ìjọ ẹ̀kọ́ àtó ti wà ọkùnrin lámọ̀ràn ìbára ṣe ó kí gbogbo ẹ̀yin ọmọ ìjọ lẹ́yìn ìsìnkú náà ṣe gidi gan ni o kí gbogbo àwọn ọmọ ọba tó wà ní gbogbo náà lọ́rùn àmì kúròtì wípé àjọ bẹ̀rẹ̀ ọlọ́pàá ìbọn òyìnbó ní pátá lóbi kan ṣe nìkan ni wíwá tí ó wá síbí ní ọjọ́ ìlú lè jẹ́ síkágbá pẹ́ fún títí ìwúyè náà ṣe wọ́n ní ìlànà aṣọ ìyè tí mo fi ń kóra mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni wọ́n fẹ́ bá àwọn olórí ìjọsìn títí ìṣẹ̀ṣe ìsọ̀ bí ẹ ṣe mọ̀ rò pé gbogbo ohun tí a bá fọn jáde ohun tá a bá sọ nílé ìjọsìn wa ní ká máa mọ ohun tí a bá ń sọ á dẹ̀ máa ṣe àyẹ̀wò ẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni ní àwọn onígbàgbọ́ nínú ẹbí mi ní àwọn Mùsùlùmí nínú ẹbí mi ní àwọn oníṣẹ̀ṣe náà nínú ẹbí mi. Gbogbo wọn náà ní ìmọ̀ràn àti fàmọ́ra ọ̀wọ́ ẹ̀mí wá ní sí ní pé mo fẹ́ kí gbogbo àti àwọn ṣàdúrà a ó máa jọ́sìn a ó máa ṣe gbogbo nǹkan ṣẹ̀ṣẹ̀ tí a ó máa ṣe wọ́n fẹ́ rọ̀ wá ká jọ̀wọ́ àwọn ọ̀rọ̀ àkùnké àbámọ̀ sọ tí àwọn ọ̀dọ́sìn ọ̀gbọ̀gbọ́ máa fi bá àwọn ẹlẹ́sìn yìí wọ́n mọ̀ bá wọn bínú tó bá wọn jà wọ́n á rọ̀ wá ọ̀ ẹ̀mọ́ ìjà wọn sọ. Ní àfikún ní ọba Bímbọ́lá Ìbọ̀wádé
jẹ́jẹ́ fún yín pé wọ́n mọ̀ bá yín ṣe ìṣẹ̀ṣe. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà. Kábíyèsí o. Ẹ̀kọ̀ọ̀kan tẹ́ bá ti ní ṣíṣe sí ẹ̀kọ́ ránṣẹ́ pé. Kábíyèsí o. Ọ̀pọ̀ sọ fún mi ní wípé ìfẹ́ àti ọkùnrin àti obìnrin àti ọmọdé àti àgbàlagbà wà nínú ilé ìjọsìn lẹ́yìn tí àwọn tó wà níta wá pẹ̀ ìlẹ́bẹ̀ kan pé fọwọ́sowọ́pọ̀ ní ìfẹ́ wọ́n ní ìgbìmọ̀ àgbòṣe. Kábíyèsí o. Gbogbo àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ níbi tẹ́ ẹ rán mi lọ nílùú òyìnbó ti wà ní ìlú England ní ìgbà kan rí tó tóbi pé mo darí sí ìlú Canada. Ẹ̀kọ́ la ti kọ́ pé àsìkò tó báyìí láti mú gbogbo ẹ̀. Kábíyèsí o. Pé ní àṣẹ ìdìbò wọ́n yóò túbà ọ́. Àṣẹ. Wọ́n yóò túṣẹ́. Àṣẹ. Kó bèbè kú. Àṣẹ. Ẹyẹ bèbè yẹ. Àṣẹ. Àkúnú ní àtọ́wàlà oṣù. Àṣẹ. Gbogbo àwọn ọlọ́jà ìlú Ọ̀yọ́ àṣẹ ìdìbò wọ́n rí bá ti ṣe. Àṣẹ. Wọ́n bèrè ní ẹ̀rọ. Àṣẹ. Dúpẹ́ gan lọ́wọ́ yín. Ṣé gidi gan pẹ́ ẹ̀ ṣe.